kú kalẹ̀ ẹ̀yin àyànfẹ́. Ètò tí a mú wá sí ojú ìwòran yín ó ní àpè ní kíni Bíbélì wí. Nínú ètò yìí a ó máa dáhùn àwọn ìbéèrè. Ètò yìí wà fún ìbéèrè àti ìdáhùn. Bí mo ṣe jókòó yìí, mo ní àwọn onírúurú ìbéèrè ní iwájú mi tí màá máa kà wọ́n, màá máa dáhùn wọn. Ẹ̀yin pẹ̀lú tí ẹ wà nílé, àwọn ìbéèrè nínú ohunkóhun nínú Bíbélì tó bá ń tawọ́ tasẹ̀ nínú ọkàn yín, ẹ ní àǹfààní láti béèrè bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti bẹ. Pẹ̀lú ìrànlọ́wọ́ oore ọ̀fẹ́ rẹ̀, a ó dá yín lóhùn àwọn ìbéèrè yẹn. Bí ẹ ti ṣe lè fi ìbéèrè yín ránṣẹ́ ni pé ní abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí, ẹ̀yin ẹ tẹ ìbéèrè yín síbẹ̀. Ìbá jẹ́ ní èdè Gẹ̀ẹ́sì ni ẹ lè kọ, ẹ gbà pé a ó dá yín lóhùn. Tó bá sì jẹ́ pé ní èdè Yorùbá ò ní ẹ̀yin lè kọ, ẹ sáré wípé ìbéèrè àti àwọn ìbéèrè tó ń tawọ́ tó ń tasẹ̀ nínú ọkàn yín ò ní a ó dá yín lóhùn nípa agbára Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé Ọlọ́run tó fi ètò yìí sí wa lọ́kàn, ó ti rí àwọn ìpòǹgbẹ ọkàn ẹ̀yin àyànfẹ́ pé àwọn ìbéèrè kan wà tí ó fẹ́ máa dojúrú. Mo sì gbàgbọ́ pé Ọlọ́run wa tí a ń sìn, Ọlọ́run wa tí kò ní inú dídùn sí rúdurùdu ni, yóò sì mú ìmọ́lẹ̀ òtítọ́ wá síbikíbi tàbí abalakabala nínú ìwé mímọ́ àti nípa ìrìn àjò ìgbàgbọ́ tó ṣókùnkùn sí wa. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Ìbéèrè àkọ́kọ́ tí ó wà níwájú mi ni wípé kí ni Bíbélì sọ nípa fífẹ́ aláìgbàgbọ́? Kí ni Bíbélì sọ nípa fífẹ́ ẹni tí kìí ṣe ọmọ Ọlọ́run, aláìgbàgbọ́? Kí ni ìwé mímọ́ sọ lórí pé ọmọ Ọlọ́run ni mí kí n wá lọ fẹ́ aláìgbàgbọ́? Ìdáhùn mi nínú ìwé mímọ́ ò ní pé láti àtètèkọ́ṣe Ọlọ́run kò ṣètò ìgbéyàwó ní ìrírí ìdàrúdàpọ̀. Ẹni tí Ọlọ́run kọ́kọ́ dá, Ọlọ́run dá ọkùnrin ní àwòrán ara rẹ̀, kò sì wá mú obìnrin tí ó jẹ́ àwòrán èṣù wá fún. Ọlọ́run náà dá obìnrin yẹn ní àwòrán ohun Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ìyẹn ni àkọ́kọ́. Ìkejì ni wípé Ábúráhámù, bàbá ìgbàgbọ́, nígbà tí yóò fẹ́yàwó fún ọmọ rẹ̀, ó sọ fún olórí ẹrú ilé rẹ̀ wípé kó lọ bá ń wáyàwó wá fún ọmọ, ṣùgbọ́n kó lọ sí Mesopotamia, ìlú tí òun ti mú ìyàwó tòun wá. Kílẹ̀ ó wá ní pé kò gbọ́dọ̀ fẹ́yàwó fún ọmọ tòun nílùú tóun gbé. Kí ló fà? Ọmọ àṣà, ìṣe àti ìwà àwọn èèyàn yẹn pé aláìgbàgbọ́ ni wọ́n. Níbi tí òun sì ti wá, tí ó mọ̀ wípé òun ní arákùnrin tí òun rìn nínú Olúwa, tí òun náà mọ Olúwa, tí ó sì ní àwọn ọmọbìnrin nínú ilé rẹ̀. Ìtò wá jẹ́nu àwọn ọmọbìnrin yẹn, ẹ̀mí mímọ́ yóò darí ẹ̀ láti mú wá. Ẹ jẹ́ n wá sọ àwọn ewu tó wà nù kí ọmọ Ọlọ́run kó fẹ́ aláìgbàgbọ́. Ṣé rí ọ̀rọ̀ aláìgbàgbọ́ yìí náà jẹ́ tún yanjú ẹ̀. Àwọn kan wà ní ṣọ́ọ̀ṣì tí wọ́n gba Jésù, tí wọ́n porúkọ Jésù. Àwọn kan wà tó jẹ́ pàìtọ́ ni wọ́n, tó jẹ́ pé aláìgbàgbọ́ ni wọ́n. A ní aláìgbàgbọ́ onígbàgbọ́. Ọmọ Ọlọ́run ò lè fẹ́ aláìgbàgbọ́ onígbàgbọ́. Ìyẹn wá le díẹ̀ torí ẹni tí a ti fojú ọmọ Ọlọ́run wò, tóun náà ṣe bí a ti ń ṣe, tó ń wà tá a ti ń ṣe, funfun kọjá mọ́ òbu inú ẹyin, ṣùgbọ́n aláàánú lọ́lọ́run. Ó lè ṣàánú fún ẹ̀yin tí ẹ fẹ́ yan ọkọ tàbí tí ẹ fẹ́ yan aya láti má fẹ́ aláìgbàgbọ́ onígbàgbọ́. Àwọn yẹn tó burú ju aláìgbàgbọ́ lọ. Ìwé mímọ́ wá ṣàlàyé nínú ìwé Deuteronomy orí 7. Olúwa kìlọ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ẹ gbọ́dọ̀ fi ọmọ yín fún àwọn ará ilẹ̀ náà, àwọn aláìgbàgbọ́ ni wọ́n. Ọmọbìnrin ẹ gbọ́dọ̀ fi fún ọkùnrin àwọn aláìgbàgbọ́, ẹ sì gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin aláìgbàgbọ́ fún ọmọkùnrin yín. Deuteronomy orí 7, ẹ bá ka ẹsẹ̀ 2 sí ẹsẹ̀ 4. Ní Joshua orí 23 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 13, Olúwa wá láàyè wọn náà pé ewu tí ó wà ń bẹ̀rẹ̀ o, tẹ́ ẹ bá ti lọ fẹ́ wọn, ó bá ti lọ bíṣù dáná, ó sanwó
ìdáná o. Tó bá ti fẹ́ ọmọ èṣù ó sanwó ìdáná èṣù. Àìsí ìfẹ́ mọ́ lọ́dọ̀ ẹni kátàpá sí ni. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá pé ní bá ti fúnni lọ́mọ fẹ́ ó ti parí oore. Olúwa sọ pé tí ẹ bá ti lọ fẹ́ ọmọbìnrin wọn tẹ́ ẹ fà ọmọbìnrin yín fún wọn, ẹ ní lè bá wọn jà mọ́ o. Ogun wọn yóò di tìpọ̀n tìrán o. Ẹ ní lè ṣẹ́ wọn lógun o. Ogun wa níbi tó parí ẹ̀ sí ni wípé wọ́n wàá di ẹ̀gún lójú yín, wọ́n ó di ẹ̀gún níhà yín, á wá di sónú ẹ̀kú àrùn mára ni. Ìkìlọ̀ tó Olúwa sọ ní Jóṣúà nìyẹn. Ní Kọ́ríńtì kejì orí 6 ní ẹsẹ̀ 14, Olúwa ní ẹ má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú aláìgbàgbọ́. Ó ní ìrẹ́pọ̀ wo ló ń bẹ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀? Kò sí ìrẹ́pọ̀ tó ń bẹ láàrin tẹ́ḿpìlì Ọlọ́run àtòrìṣà. Ìmọ́lẹ̀ àtòkùnkùn kì í gbé. Ó jẹ́ ntọ́rọ̀ Ọlọ́run sọ. Kí n wá parí ẹ̀ báyìí pé sẹ́rí inú ayé àti nínú ìjọ láti nígbéyàwó àdàlù àwa bá láyé ni. Bẹ́ẹ̀ ni nínú ṣọ́ọ̀ṣì àpọ̀ ìgbéyàwó mímọ́ tá à ń ṣe ìdàpọ̀ ìṣelòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ni. Ìdàpọ̀ ìṣelòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ayé ni mo ń sọ nípa ti ìṣẹ̀dá. Ẹ lè rí kí adìẹ kó ṣe ọkọ pẹ́pẹ́yẹ tàbí kí pẹ́pẹ́yẹ wá ṣe aya fún àkùkọ. Àrírí o. Bí ajá ṣe jẹ́ oníṣekúṣe tó, ajá ò kì í gbé àṣìṣe rẹ̀ lọ sọ́dọ̀ ewúrẹ́, bẹ́ẹ̀ ni kì í gbé lọ sọ́dọ̀ àgùntàn. A kì í rí ìdàrúdàpọ̀ nínú àjọṣepọ̀ àwọn ẹranko. Àárín àwa èèyàn yìí náà láti rí ọkùnrin alóhùn fẹ́ fẹ́ ọkùnrin, obìnrin alóhùn fẹ́ fẹ́ ọkùnrin. Iye ríra ni. Ìgbà tí èèyàn bá ti kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run, ìyọnu dé. Ìgbéyàwó àdàlù wà ó sì pọ̀. Ọlọ́run nìkan ló máa yọ ni. Mo sọ fún yín wípé kí ẹnikẹ́ni tó jẹ́ ọmọ Ọlọ́run kó má fẹ́ aláìgbàgbọ́, kó tó wá gbàdúrà kó Ọlọ́run ṣàánú ẹ̀ kó má fẹ́ aláìgbàgbọ́ onígbàgbọ́. Lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ̀yin àyànfẹ́, kí ni Bíbélì sọ? Ìbéèrè kejì tí a tún béèrè ni pé kí ni Bíbélì sọ nípa àlùyọ nínú ètò òṣùná? Ǹjẹ́ kọ́mọ Ọlọ́run kó lówó lọ́wọ́ bí? Ṣé ẹ rí ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17? Ó ní gbogbo ẹ̀bùn rere àti ẹ̀bùn pípé láti ọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ ló ti wá. Ọlọ́run wá sọ wípé Ọlọ́run tó fẹ́ wá fún ire ni. Nínú ìwé Epísítélì Jòhánù 1 ní ẹsẹ̀ 2 orí 1 lónìí. Ó ní olùfẹ́, ó ní èmi ń gbàdúrà wípé kó dára fún ọ àní bó ṣe dára fún ọkàn rẹ. Ọlọ́run fẹ́ kí ọmọ Ọlọ́run kó lálùyọ. Ó fẹ́ ká lówó lọ́wọ́. Ṣé ẹ rí owó kì í ṣẹ̀ṣẹ̀? Èṣù sì kọ́ ló lówó. Èṣù kọ́ ló lówó. Ọlọ́run ló lówó. Ọlọ́run fẹ́ kí ọmọ Ọlọ́run kó lu àlùyọ. Kì í wá sí pé kọ́mọ Ọlọ́run ó ta tẹ́tẹ́. Ọlọ́run ò fẹ́ kọ́mọ rẹ̀ ó gbọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yín. Ọba òkè, Ọlọ́run ọ̀gá ògo yìí, olú máa ń bẹ́gi ọlá fún èèyàn. Ó ní máa ń jẹ́ kó ṣeéṣe fún ni láti rọwọ́ fi họrí. Ẹ má wàá lu jìbìtì, ẹ má ṣe yahoo, ẹ má gbà lọ kọ̀rọ̀ kọ́ yá. Ọlọ́run máa ń fún àwọn ọmọ rẹ̀ lálùyọ tí wọ́n bá tẹpá mọ́ sí ọwọ́ wọn, tí wọ́n bá sì gba ìdarí ẹ̀mí mímọ́ lórí irú iṣẹ́ wo tàbí okòwò wo ló yẹ kí wọ́n yàn láàyò. Bí ìyẹn ti rí nìyẹn. Kí ni Bíbélì sọ nípa ìbálòpọ̀ nínú ìgbéyàwó? Ìbéèrè yìí ń béèrè wípé bó ló ti yẹ kí tọkọtìyàwó kí wọ́n máa ríra wọn. Ìbálòpọ̀ láàrin tọkọtìyàwó bó ló ṣe yẹ kó rí? A lè rí kànú Bíbélì pé wọ́n sọ pé ẹ̀ẹ̀kan ni kẹ́ ẹ máa ṣe lọ́sẹ̀, tàbí méjì ni kẹ́ ẹ máa ṣe lọ́sẹ̀, tàbí kẹ́ ẹ máa ṣe ní ìgbà tó bá yọ. Mo fẹ́ kó yé gbogbo àwọn ọmọ Ọlọ́run àtọkùnrin àtobìnrin pàápàá tọkọtìyàwó. Ọlọ́run ló pàṣẹ fún ọkùnrin kó máa báyàwó rẹ̀ lò pọ̀. Nípa ìbálòpọ̀, ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì ni mo fẹ́ mú wá fún yín. Ìwé Òwe orí 5 ní ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 20 àti Kọ́ríńtì kìíní orí 7 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5. Ibẹ̀ ni a ti sọ nípa ìbálòpọ̀.
mo fẹ́ kí ó yé tọkọtìyàwó àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run wípé Ọlọ́run ló dá wa ní ẹ̀dá tó ní ìbálòpọ̀. Bí Ọlọ́run ṣe dá ẹnu fún oúnjẹ, tó dá ẹnu fún ọ̀rọ̀ sísọ, tó dá ẹsẹ̀ fún rírìn, tó dá ọwọ́ fún iṣẹ́ ṣíṣe, tó fún wa ní ọpọlọ láti lò, bẹ́ẹ̀ ni Ọlọ́run fún wa ní àwọn ẹ̀yà ara ìbálòpọ̀ tọkọ àti ìyàwó kí a lè máa lò wọ́n. Ìdí tọ́lọ́run fi wá dágbéyàwó lẹ̀ ni wípé nínú ìgbéyàwó ni Ọlọ́run ti fẹ́ kí a máa lo àwọn ohun èlò ara wa ní ti akọ ní ti abo láti máa lò papọ̀ ká lè fi ní ìbálòpọ̀. Ẹnikẹ́ni tí ó bá ní òun jẹ́ ọkọ àti ìyàwó tí wọ́n rí ìbálòpọ̀ bí ohun ìríra tàbí ohun ẹ̀ṣẹ̀, olúwa rẹ̀ ó ń ṣe lòdì sí Ọlọ́run ni. Ìkejì, mo fẹ́ kí ẹ mọ̀ lórí ìbálòpọ̀ wípé Ọlọ́run ló pàṣẹ fún ọkùnrin nínú ìwé Òwe orí 5:15 wípé máa mu omi nínú ládùúgbò rẹ̀. Ṣé rí kí n máa sọ̀rọ̀ ní yanya, ohun èlò ọmọkùnrin àti ohun èlò ọmọbìnrin, Ọlọ́run pè ohun èlò ọmọbìnrin ní kànga, ó wá sọ fún ọkùnrin, ó pè ohun èlò ọkùnrin ní orísun. Ní ẹsẹ̀ 15 Olúwa sọ pé mu omi nínú kànga rẹ̀. Kí lomi? Bíbélì ń pè ìbálòpọ̀ ní omi. Ẹ̀yin ìyàwó Kristẹni tí ọkọ yín sọ pé òun fẹ́ bá yín sùn, tẹ́ sọ pé sójó oúnjẹ ni, ojú oúnjẹ lọ. Omi nínú àgọ́ ara ó ṣe pàtàkì ju oúnjẹ lọ. Ó ní ọjọ́ téèyàn lè ṣe tí ò ní jẹun rárá, ó sì ní ọjọ́ téèyàn lè ṣe tí ò ní mumi. Téèyàn bá kọjá àkókò yẹn ó ṣe sí kólú ẹ̀ ọ̀tá tẹ̀rù ń pa. Olúwa mọ̀ wípé ìtẹ́lọ́rùn ní ìbálòpọ̀ jẹ́. Olúwa wa sọ pé lórí ìbéèrè pé ìgbà mélòó ni kí n ṣe, ìgbà mélòó lèèyàn nílò omi láyé nínú àgọ́ ara yìí. Ìyẹn ni pé bí tọkọtìyàwó tí wọ́n bá rí ààyè ẹ̀, wọ́n lè bára wọn sùn lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Torí Olúwa ló ní pé mu omi nínú kànga rẹ̀. Tí ẹ bá wá ní bára yín lò pọ̀, kì í wá ṣe ibi tí tọkọtìyàwó yẹn jọ lájọsọ, ṣùgbọ́n tọkọtìyàwó ló gbọ́dọ̀ gbà wípé a gbọ́dọ̀ máa bára wa sùn lóòrèkóòrè. Bẹ́ẹ̀ bá ń ṣe lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́, ẹ̀ ń ṣe fi Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ń ṣe lẹ́ẹ̀kan lójúmọ́, ẹ̀ ń ṣe fi Ọlọ́run. Tẹ́ wá ń ṣe lẹ́ẹ̀kan láàárín ọ̀sẹ̀ kan, tàbí ẹ̀ tí ẹ̀ ṣe rárá láàárín oṣù kan, ẹ̀ ṣe rárá láàárín oṣù mẹ́ta, mo fẹ́ jẹ́ kó yé yín pé ẹ pàdánù èrè láyé yìí. Èrè ìbálòpọ̀ wà nínú ayé yìí fún wa. Ó wà fágọ́ ara wa, ó wà fún èrè ẹ̀mí wa, ó wà fún èrè ọkàn wa, ó wà fún èrè wa lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni, torí pé bá a bá ṣe lo àwọn ẹ̀yà ara wa yà á gbèrè lọ́run. Èyí tẹ́ ẹ lò yìí náà, pàápàá yìí tẹ́ ẹ bá wá ẹ̀yin ìyàwó tàbọ́kọ tó ń fìyà jẹ ọmọnìkejì rẹ lórí ìbálòpọ̀, ìdájọ́ kan ń bọ̀ fún ẹ láyé yìí o. Ọlọ́run á ṣe ìdájọ́ ẹ o. Láyé tí ń bọ̀ náà yóò ṣe ìdájọ́ ẹ. Ní tí mo fẹ́ jẹ́ kó rí yín ni pé ìgbà wo ló yẹ ká máa ṣe ìbálòpọ̀? Ẹ máa bára yín lò pọ̀ dáadáa. Ẹ lè ṣe lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Táyé ẹ bá wà, ẹ lè máa ṣe lójoojúmọ́. Tẹ́ ẹ bá wá ní ṣe lójoojúmọ́, torí pé máa mu omi nínú ládùúgbò rẹ. Olúwa dẹ̀ wá ṣètò ìbálòpọ̀ ẹ pé kí a má bàa jìn sọ́fìn. Torí pé tá a bá la gbààwẹ̀ náà ní Kọ́ríńtì kìíní yẹn, ó ní kẹ́ ẹ tún jùmọ̀ pàdé. Yẹn ni pé ìfẹ́ Ọlọ́run ni pé ká máa ríra wa déédéé, kí tọkọtìyàwó máa bára wọn sùn lọ́sàn-án àti lóru ní gbogbo ìgbà. Tẹ́ bá ṣe ìfẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe. Ẹ̀yin tẹ́ ẹ wá kì í ṣe, tẹ́ ẹ rí ìbálòpọ̀ bí ohun èṣù, ó wà láàrin ẹ̀yin àtọlọ́run. Wọ́n mú bẹ́yìn pé kẹ́ ẹ ronúpìwàdà lórúkọ Jésù Kristi, yóò dára fún yín. Kí ni Bíbélì sọ nípa kí ọmọ Ọlọ́run kó máa bá wọn dàpọ̀ nínú iṣẹ́ òṣèlú? Sọ yẹ kọ́mọ Ọlọ́run máa ṣòṣèlú? Wọ́n mọ̀ pé látọjọ́ tó ti pẹ́ ni a ti máa ń rí òṣèlú bíi agbo tí ò yẹ kọ́mọ Ọlọ́run wọ̀. Bá a wá fẹ́ bá a kọ̀ nínú ṣọ́ọ̀ṣì, òṣèlú náà wà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ ni o, nínú ilé oníkálukú wa òṣèlú wà ń bẹ̀ o.
mo fẹ́ jẹ́ kó yé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi wípé tí Olúwa bá fi sí ẹ lọ́kàn tó sì ní ẹ̀mí àti ṣòṣèlú, ẹ jọ̀ọ́ ẹ fi tayọ̀tayọ̀ àti tẹ̀ríntọ̀yàyà wọ àárín wọn. Lóòótọ́ wọn sọ fún mi pé agbo òṣèlú agbókú ni kò síbi tí kò sí. Ikú ń bẹ ń ṣọ́ọ̀ṣì, ikú ń bẹ lórí pẹpẹ, ikú ń bẹ láàrin àwọn èèyàn mímọ́ àti èèyàn mímọ́, kò síbi tí kò sí. Inú ayé tá a wà yìí èsè bẹ́ẹ̀ ó lọ kánrin kése. Ọlọ́run nìkan ló ń pa wá mọ́. Ọlọ́run tó sì ń pa wá mọ́ nínú àwọn èsè ibi tó yí wa ká, àwọn ibi tá àti ẹ̀ fojú rí gan ó pọ̀ ju èyí téèyàn lè ṣe wá lọ. Torí Jésù sọ pé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. Bí ìmọ́lẹ̀ bá wá dòkùnkùn, kí la fi? Tolúwa bá sọ pé àwa ni ìmọ́lẹ̀ ayé, Mátíù 5 ni o. Ọmọ Ọlọ́run tó jẹ́ ìmọ́lẹ̀ kó gbé lọ sínú agbo òṣèlú. Ogun tó ń jà wá ní ayé, ogun tó ń jà wá pàápàá lórílẹ̀‐èdè wa nítorí pé àná àwọn ọmọ Ọlọ́run tí ń ṣòṣèlú ni. Bẹ́ẹ̀ ni, kì í kàn ṣe pé tẹ́nìkan kàn déédéé dìde ní ìsìnkú mo fẹ́ dàrẹ orílẹ̀‐èdè. Ẹni tí ó bá sí òṣèlú yóò ti mú mọ́lú. Kódà mo fẹ́ kó yé àwọn ọmọ Ọlọ́run pé àwọn ọmọ wa tá a bá rí i pé Ọlọ́run bá tiẹ̀ sọ tẹ́lẹ̀ nípa wọn pé wọ́n ní í ṣe láti jẹ́ aṣíwájú ní orílẹ̀‐èdè, ẹ bẹ̀rẹ̀ sí ní pè bu ayé wọn láti kékeré. Ẹ máa fún wọn ní ẹ̀kọ́, ẹ máa fún wọn lágbára. Tí wọ́n bá sọ pé agbo òṣèlú wọn ṣògo ń bẹ̀ sí bí wọ́n ní Jésù, ṣògo máa ń ran ọmọ Ọlọ́run ni. Àṣàṣì òkè ran bèbí. Bẹ́ẹ̀ ni, àfọ̀ṣẹ òkè ran ọmọ Jákọ́bù. Bẹ́ẹ̀ ni, tí Ọlọ́run bá rán ẹ lọ bẹ̀, ọkàn gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ara ẹ kí ló ń wá lọ bẹ̀. Sọ fẹ́ lọ jẹ̀lú ni àbọ̀ fẹ́ lọ ṣèlú? Ọmọ Ọlọ́run yìí jẹ̀lú. Àwọn òjẹ̀lú Ọlọ́run kọ́ ló rán wọn, àṣejẹ ni wọ́n. Àwọn òṣèlú wọn wá fẹ́ mú káyé rọ mùtúmù wá, wọ́n fẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni, ó yẹ kọ́mọ Ọlọ́run máa ṣòṣèlú. Ẹ jẹ́ kí gbogbo àwa aránṣẹ́ Ọlọ́run ká máa kọ́ àwọn àgùntàn Jésù èyí tí Olúwa bá rán láti ṣe òṣèlú kí wọ́n ó ṣe é. Kò sí yàtọ̀ ńbẹ̀. Bí Ọlọ́run ti pe àwọn kan ṣiṣẹ́ dókítà, tí Ọlọ́run pe àwọn kan ṣiṣẹ́ ìgbáyégbádùn aráàlú, bẹ́ẹ̀ náà lọ́lọ́run rán àwọn kan. Ọlọ́run ṣe rán wa kan fún iṣẹ́ ìránṣẹ́, ká máa sọ̀rọ̀ Ọlọ́run, ká máa mójútó ẹ̀mí àtọkàn àwọn èèyàn. Ọlọ́run fún àwọn kan níṣẹ́ ìṣàkóso. Ìpè ní tí Ọlọ́run bá pè ẹ́ láti ṣe. Tọ́lọ́run bá pè ẹ́ láti jẹ́ olóṣèlú, bẹ́ẹ̀ ni kó ṣòṣèlú. Ọlọ́run dẹ̀ tiẹ̀ lẹ́yìn. Kí ni Bíbélì sọ? Ẹ̀yin àyànfẹ́, kí ni Bíbélì sọ nípa béèyàn ṣe máa ń rí ọkọ tàbí aya? Bó la ṣe máa ń ṣe alábàápàdé ẹni téèyàn ó jọ rìnrìn àjò ìgbéyàwó? Ìwé mímọ́ kò fi wá sínú òkùnkùn. Àkọ́kọ́ ni pé kó yé wa pé ọmọ Ọlọ́run ò lè fẹ́ aláìgbàgbọ́. Ìkejì, ọmọ Ọlọ́run kò gbọ́dọ̀ fẹ́ aláìgbàgbọ́ onígbàgbọ́. Tó bá fẹ́, ìyọnu ni. Tá a bá ti mọ̀ yẹn, inú Olúwa nìkan, nínú Kristi ìní ọmọkùnrin Ọlọ́run àti ọmọbìnrin Ọlọ́run ti lè yàn. Báwo ni mo ṣe wá lè rí? Olúwa sọ pé iṣẹ́ yẹn iṣẹ́ ńlá ni o. Nínú ìwé Òwe orí 22 ẹsẹ̀ 18, ó ní ẹni tó bá rí aya, ó ní orí ohun rere, ó sì rí ojú rere Ọlọ́run. Ìwé Òwe 31 ẹsẹ̀ 10, òun tún wá sọ wípé ta ló lè rí obìnrin oníwà rere? Tàbí ká tuntun sọ báyìí pé ta ló lè rí ọkùnrin oníwà rere? Àwa gbàgbọ́ pé ọ̀rọ̀ yíyan ọkọ, yíyan aya, a nílò àánú Ọlọ́run lórí ẹ̀. Ó sì kọjá pé mo mójú lọ ọjà, mo múyán. Èèyàn lè yan ẹni tó wù ú, ṣùgbọ́n ó ṣeéṣe kéèyàn tó yan ẹni tó wù ú, kẹ́ni tó wù kó máa wà ní ìbámu pẹ̀lú ìrìn àjò àyànmọ́ ayé ẹ̀, kó jẹ́ pé ìyàwó yẹn yóò forí ṣánpọ́n. Ẹni tó ń fa ìpínyà àti àforítì àti nira àti pọ́njú nínú ìgbéyàwó àwa Kìrìsìtẹ́nì ohun tá à ń sọ yìí. Tí ìpìlẹ̀ bá ti bàjẹ́, kò sí ní tó lódodo lè ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run tiẹ̀ ní kí ló lódodo lè ṣe? Kò sọ pé kò sí ní tó lódodo lè ṣe. Tó lódodo bá wọnú ilé Olúwa lọ, ìpẹ̀lú tó bàjẹ́ Ọlọ́run mọ bó ṣe lè tún tò. Ṣùgbọ́n tí ìpìlẹ̀ bá bàjẹ́, èèyàn á sọ pé kò sí
ní táwọn lè ṣe sí nínú ayé gan. Bẹ́ẹ̀ bá kọ́lé tí ò bá dáa, tí ìpìlẹ̀ bá bàjẹ́, tẹ́ ẹ bá fẹ́ túnṣe, àtúnṣe wà, ẹ máa sá fún ni. Tẹ́ a bá ń sá fún ni, ṣùgbọ́n tá a bá sá fún, ẹ wo ilé yẹn, ẹ tún ìpìlẹ̀ kọ́. Bẹ́ẹ̀ náà ló sì pẹ̀lú Ọlọ́run. Mo wá sọ fún ẹ̀yin tí ẹ ń wá ẹni tí ẹ ó fẹ́. Àkọ́kọ́ ni pé ẹ gbàdúrà. Ìkejì ni pé ẹ̀yin gangan fúnra yín ẹ yàn láti jẹ́ irú ẹni tí ẹ fẹ́ kí Ọlọ́run fẹ́ fún yín. Kọ́kọ́ jẹ́ ẹni rere tó jẹ́ pé tóbìnrin bá dénú ayé ẹ̀ kò ní kábàámọ̀. Kóbìnrin tí ń wọ ọkọ yìí náà kó náà jẹ́ ẹni rere tọkùnrin bá dénú ayé ẹ̀ tí ò ní kábàámọ̀. Tá a bá wá gbàdúrà, ẹ fira yín lé ẹ̀mí mímọ́ lọ́wọ́. Ẹ̀mí mímọ́ á darí yín láti mọ ẹni tó yẹ kí ẹ fẹ́. Ìmíràn tí mo tún lè sọ ni pé àwọn ẹni ẹ̀mí tí wọ́n bá jẹ́ olóòótọ́, wọ́n lè jẹ́ olùrànlọ́wọ́ fún yín láti ṣe atọ́nà yín sí ẹni rere tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ ní kábàámọ̀. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó yé yín wípé ọ̀rọ̀ à ń lọ́kọ à ń láya ó kọjá tí èèyàn máa ń ṣe nínú ọpọlọ ẹ̀, torí ìrìn àjò yẹn ìrìn àjò síbi tá a mọ̀ ni. Tí ó bá wá máa jẹ́bi tá a mọ̀, ó gbọ́dọ̀ jẹ́ pé Ọlọ́run ni ó fi ìran rẹ̀ hàn wá, yóò sì tọ́ wa nínú ìrìn àjò yẹn. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Kí ni Bíbélì wí nípa iṣẹ́ tàbí okòwò ṣíṣe? Mo mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Bíbélì sọ pé ẹni tí ò bá ṣiṣẹ́ kó má jẹun. Ọlọ́run dá wa láti ṣiṣẹ́ ni. Nínú ayé wọn ní ń tá a jẹ, ọ̀sàgbà ń tá a ṣe. Nínú Bíbélì ń tá a ṣe, ọ̀sàgbà ń tá a jẹ. Àwáyé wa ṣiṣẹ́ ni. Ní Genesis orí 2 gbà t'Ọlọ́run dá Ádámù tán, ó mú wá sínú ọgbà kó bá sọ̀rọ̀ oúnjẹ, iṣẹ́ ló bá sọ. Tẹ́ ẹ bá máa ṣiṣẹ́, èmi tí wàásù rẹ̀ mo sì máa ń wàásù rẹ̀ wípé ó ní iṣẹ́ tí adáni wáyé rán ẹ wáyé wá ṣe. Bẹ́ẹ̀ ni, ó ní iṣẹ́ t'Ọlọ́run ti ṣàbùdá rẹ̀ láti ṣe. Bó bá jẹ́ okòwò, kì í ṣe gbogbo èèyàn ló lè ṣokòwò, kì í ṣe gbogbo èèyàn la fi ṣe òwò rán, kì í ṣe gbogbo èèyàn la fi ṣe ọwọ́ rán. Ṣùgbọ́n kò sí ẹnìkan tó wá sáyé tí ò ní iṣẹ́ kan pàtó tí ó ṣe. Tó bá jẹ́ ní tí okòwò ni, tó bá ní àbùdá àti ṣòwò, ọ̀ranyàn ni wàá jèrè. Ntí Bíbélì kan sọ fún wa ni wípé nínú okòwò rẹ, èèyàn ló ń tajà fún. Wá fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ohun gbogbo tó o bá ń ṣe, ìwé mímọ́ ni ká máa ṣe fún ògo Ọlọ́run. Ọmọ Ọlọ́run èé ṣòwò kó jèrè àjẹpajúdé. Ọmọ Ọlọ́run ní ṣòwò kó máa ta àwọn ọjà tí ìṣojúlówó, kó máa rí ọmọnìkejì jẹ. Gbogbo àìṣòdodo lẹ̀ṣẹ̀. Ọmọ Ọlọ́run ò ní máa ta oúnjẹ kó máa rẹ́ kóńgò létí. Òṣùwọ̀n èké àti àwọn ìwà èké nínú ọjà. Ẹ̀yin àyànfẹ́, ṣọ́ọ̀ṣì kọ́ lèèyàn tí ń sọ ọmọ Ọlọ́run o. Inú ayé, nínú títà rírà, lílọ bíbọ̀ wa nú ayé láàfin àwọn èèyàn tí wọ́n à ní Kristi pé ọmọ Ọlọ́run là wá. O gbọ́dọ̀ ní láti sòótọ́. Ọjà tí mò ń tà rè ojúlówó ni kì í ṣojúlówó. Torí pé àwọn kan náà ṣe ọjà tí èso ojúlówó fún, torí tipa wọn ká nìyẹn. Eléyìí oyè báyìí là ń ta, eléyìí oyè báyìí là ń ta. Ṣùgbọ́n ká wá máa ta ọjà tí èso ojúlówó, ká wá tà ní owó gegere torí pé ẹ fẹ́ rere ń bẹ̀. Táyé bá yẹ olúwa ẹ̀, ọ̀run ò ní yẹ o. Bẹ́ẹ̀ ni o, tí ayé tó bá yẹ onítọ̀hún, ọ̀run ò ní yẹ olúwa rẹ̀ o. Mo fẹ́ kí ẹ mọ̀ yẹn o. Nínú okòwò yín, ẹ má jẹ èrè àjẹpajúdé. Kí ìwọ náà fira rẹ̀, tó bá jẹ́ ìwọ lọ fẹ́ rajà lọ́wọ́ èèyàn tó ra ọjà yẹn, ẹni ẹ rà ní 100 naira, sí ìwọ náà lè ra ọjà 100 naira ní 1000. Bí rẹ̀ léèrè. Tó o bá lè gbà bẹ́ẹ̀, má fi lọ́mọ nìkejì. Ìtọ́lọ́run béèrè lọ́wọ́ kì í ṣẹbọ, àánú àti ìfẹ́. Ẹja nífẹ̀ẹ́ ara wa kódà nínú ọjà. Ntí ìwé mímọ́ sọ nìyẹn o. Ó sì wù Olúwa ká jèrè. Èrè lèèyàn ń jẹ lábọ̀ ọjà, ṣùgbọ́n má jèrè àjẹpajúdé. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Kí ni Bíbélì wí nípa
àwọn ẹni tá a ti fẹ́ rí ká tó ṣègbéyàwó. Kí ni Bíbélì sọ nípa àwọn ẹni tá a ti fẹ́ rí nípa ìgbéyàwó? Bó ti yẹ kó rí tí èèyàn bá jẹ́ ọmọ Ọlọ́run láti ọ̀dọ́ tàbí láti èwe, kò sẹ́nikẹ́ni tí wọ́n bí lọ́mọ Ọlọ́run o. Ẹ̀yin tí wọ́n bí léèrè pé ẹ sọ rírí ìgbàlà yín tó ní pé Kristẹni ni wọ́n bí mi, irọ́ ni o, òye ni òye ẹ o. Wọ́n ìbíyàn ní Kristẹni o. Gbogbo wa pátápátá inú ẹ̀sìn kẹ́sì tó kàn bí ọ sí, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n bí wa láti inú oyún láti jẹ́ ẹlẹ́ṣẹ̀ wa. A kì í ṣe ẹlẹ́ṣẹ̀ torí pé à ń dẹ́ṣẹ̀, a jẹ́ ẹlẹ́ṣẹ̀ torí pé a ní ẹ̀dá ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni nígbèyàn bá wá gbà yẹn rere ń ló dọmọ Ọlọ́run, ẹ̀mí mímọ́ á wọnú ẹ̀, ẹ̀mí mímọ́ yẹn á máa sọ fún pé ọmọ Ọlọ́run ní í ṣe. Ni mo sọ pé tí èèyàn bá tètè rí àánú ìgbàlà gbà láti èwe, ó ṣeéṣe kéèyàn ní àánú ìgbàlà gbà láti èwe. Àwọn ọmọ táwa bí àti èwe ni wọ́n ti mọ Olúwa. Èmi ni ọmọ Olúwa àfìgbà tí mo di ọmọ ọdún 23, 23 years. Nígbà tí mi ò sì mọ Olúwa yẹn, àwọn rẹ́rẹ́ kan ti rún. Bẹ́ẹ̀ náà lórí fún àwọn kan. N tó ń fa pé àwọn tí mo ti fẹ́ rí rè, tí ẹ̀yin tó jẹ́ pé ẹ dàgbà lẹ tó bá Jésù pàdé, ṣùgbọ́n kẹ́ ẹ tó wá dàgbà yẹn, ẹ ti ní àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ ń ṣepọ̀. Nígbà ìrere wá dé, ìmọ́lẹ̀ dé, òkùnkùn paradà. Àwọn ọmọ tẹ́jọ́ ń rìn ní òkùnkùn yẹn, ọ̀ranyàn ni kó fi wọ́n lẹ̀. Ọba àti sẹ́yìn fóbìnrin, kóbìnrin yẹn tiẹ̀ ti bímọ fún ẹ gan. Tí ìmọ́lẹ̀ bá ti dé, tí o lè lò ó ṣe mọ́, tó bá wá ní ò wá ṣe mọ́, tí ó ní mo ti rí Jésù, tíyàn dẹ̀ sọ pé Jésù tó rí kò kan òun bá ti tòun náà lọ ni. Tó bá wá ṣèyàwó, ẹni àtijọ́ yẹn ó gbọ́dọ̀ sọ fẹ́ni titun tó rí wípé báyìí ni mo ti rìn nígbà kan rí o, mo fẹ́ lágbájá rí o, gbà mo tiẹ̀ fẹ́ erékéré la ṣe o. Erékéré yẹn ó dẹ̀ wá di ká má pè lóyún kóyún, torí oyún kóyún ní di ọmọkọ́mọ. Ṣùgbọ́n erékéré lẹ ṣe, ṣùgbọ́n Ọlọ́run kàn wá jẹ́ kọ́mọ ti bẹ̀ jáde. Ọmọ yẹn lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin, bóyá ẹyọ kan tiẹ̀ ní àbí méjì, tàbí kó jẹ́ ọmọbìnrin náà ni ó jẹ́ pò náà sí erékéré, ọmọ dẹ̀ ti bẹ̀ jáde. Ó sì ti kọ́ ọmọ náà ó jẹ́ ọkùnrin tàbí obìnrin. Ẹni yẹn gbọ́dọ̀ sọ fún ẹni titun tí wọ́n jọ mọ́ra wọn nínú Kristi wípé báyìí ni o. Irú ọkùnrin bẹ́ẹ̀ àti obìnrin tàbí obìnrin bẹ́ẹ̀ kò ní bá ẹni yẹn ṣe pọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kò ní bá ẹni yẹn ṣe pọ̀ mọ́. Kì í ṣe pé tí wọ́n bá rí àwọn kan máa kíra wọn, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ta kété síra wọn, nítorí pé àjọsùnpọ̀ ní mú kórí ó dínà o. Tí wọ́n bá tún jọ ń gbé súnmọ́ ara wọn, ó ṣeéṣe kan tún gbé kọjá àbítọ̀ yẹ o. Ìdí nìyẹn tí Bíbélì sọ nìyẹn o, pé ìgbà ìmọ̀ lolúwa ti gbójú fò dá, ṣùgbọ́n ní ìsinsìnyí ó ti pàṣẹ fún gbogbo èèyàn níbi gbogbo kó ronúpìwàdà. Kọ́ríńtì kejì orí 5:17 wá wípé bí ẹnikẹ́ni bá wà nù Kristi, ó ti di ẹ̀dá titun, ohun àtijọ́ ó ti kọjá lọ. Ẹni ọ̀rẹ́ tá a ní nínú ọkùnrin tàbí obìnrin tí a bímọ fúnra tàbí àbímọ fúnra tá a kàn bá ń bára wa lò gbà, ẹni yẹn ti dẹni àtijọ́. Ìhun tóun ṣe yẹn ti di ohun àtijọ́, ó sì ti kọjá lọ. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run kíyèsí, ohun gbogbo di titun nínú Kristi. Tó ń ti gbogbo ti tuntun yẹn, Olúwa yẹn máa wá fún ẹ ní ọkùnrin titun, á fún ẹ ní obìnrin titun tí wàá fẹ́. Tó bá ti wá rẹ ẹni tí wàá bá sáyé nìyẹn, wàá wá kọjú, wàá sọjú nù lórí ẹni bí pátápátá là ń fọjú náà bàbá wa wí. Kùnàkùnà náà ń dẹ́tẹ̀, ojú àfọwọ́fọ̀ tán, ìjà ní ìdálẹ̀. Lórúkọ Jésù Kristi yóò dára fún wa. Kì í dùn kọ́pọ̀, ṣókí náà ní ọbẹ̀ oge. Ẹ má gbàgbé bí mo sọ fún yín pé ẹ ó máa pàdé mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí abala ètò Kí ni Bíbélì wí, ìbéèrè àti ìdáhùn. Ìbéèrè àti ìdáhùn ni ó wà fún àwọn ìbéèrè tí ó bá ń tawọ́ tasẹ̀ nínú yín, àwọn ìbéèrè tí ẹ ní lọ́kàn tí ẹ fẹ́ ìmọ́lẹ̀ lórí ẹ̀, ẹ fi ránṣẹ́ sí wa. Ẹ tẹ̀ ẹ́ sínú abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí, kí ó dá yín lójú pé a dá yín lóhùn ní agbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tí ń bọ̀.
a tún pàdé.